Good day, everyone. It's so painful for the loss of our brothers. Um, Smart and lovable. I don't know if there is anyone that has one or two things to say before we go for the candle night. I don't have a lot to say right now because right now I'm short of words. I'm short of words because I don't know why. To Jerry Pay. Forget about it right now. Let's just come together. And you can go for what's work for. Can you shake it? Please. Thank you. I'm short of words. Lover boy. He was a very good guy to me. Lover boy died like fowl. Okubi adìẹ. Ẹ̀yin ká ilé ẹ̀rín wó. Àfìrìmọ́jó kú ẹnu sà sọ̀fọ̀. Lover boy. We lost our guys. Lover boy. He's my real G. They call him once, they answer me twice. I miss you. I miss you. Smart right now. Smart is gone. Oh my God, Smart is gone. I didn't know he's going to die. Smart is gone. I would have given him the opportunity. Oh my God. Maybe I should raise him perfectly. Ọ̀rọ̀ ìyá rẹ̀ bọ̀ ikú dọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá rẹ̀ bọ̀ ọ̀rọ̀ bí ọjà ká lọ wéré tàbá lọ́la tòwúrọ̀ ká dé lálẹ́ ìró dàbí ọjà ká lọ wéré tàbá lọ́la tòwúrọ̀ ká dé lálẹ́ ikú dọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá rẹ̀ bọ̀ ikú dọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá rẹ̀ bọ̀ ọ̀rọ̀ dàbí ọjà ká lọ wéré tàbá lọ́la tòwúrọ̀ ká dé lálẹ́ ọ̀rọ̀ dàbí ọjà ká lọ wéré tàbá lọ́la tòwúrọ̀ ká dé lálẹ́ bọ̀ ikú dọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá rẹ̀ bọ̀. Àǹtí, ṣé rí kò sẹ́ni tí kú arákùnrin yìí yóò dùn? Ẹ jọ̀ọ́ ṣé láṣọ black tẹ́lẹ̀ fún mi. Mo náṣọ black. Ẹni black tẹ́lẹ̀ fún mi. Ẹni tí ó ní ìrìn máa fi náà jó yín ní mú olórí burúkú. Ìwà ní kúkọ̀ bó ṣe wáyé máa ṣọ́kù ni. Bra black lọ fẹ́ wọ́n ni. Ọmọ tó ń lọ etí ẹ ti bàjẹ́ already, bọ̀ mo fẹ́ sunkún ìtọ́kì tó gbé ṣépè. Smart! Mi ní fiṣẹ́ ilẹ̀. Ọrùn ò lákògbọ̀ o.
Bọ́sẹ̀ni tó ní rọrùn alákejì gbogbo wa lálágbádá kú. Ọlọ́gbà ayé kò lè ta kókó mi jẹ́jẹ́ àṣọ ọ̀mọ̀ràn kó ló lọ́yé yẹpẹ́ ilẹ̀. Àwọn ènìyàn lọ láàrin àwọn àkókò sẹ́ni tó ní wò. Bí kú bá ń gbowó àbá fúkú lówó. Bí kú bá ń gbọ́dọ̀ àbá dákú lọ́lá. Ikú ń gbowó lọ́wọ́ wa ikú mẹ́rin rẹ̀ lọ. Ọ̀sẹ̀ni tó ní pàtàkì tó kọ bàbá rẹ̀ kì í sì kọlù. Àgbẹ̀ gbogbo wa ládágbádá kú o. Àríró eléyìí á fi dárúgbó lọ́rọ̀ náà ní ọjà rẹ̀. Àgbẹ̀sùnkún ọmọ rẹ̀ aró. 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 Hi guys, I just want to tell you all thank you for supporting these moves. Ikú Smart àti Loverboy kò ń ṣe nǹkan tá lérò epo máa wálé kíákíá. So, like right now, we are here to celebrate them, not to mourn. Though kò dùn mọ́ wa nù, but a ní nǹkan tá lè ṣe sí. And before ká tó move on, it's like I have some list here. Some of our guys need to perform for us.
And the first name I have on my list is Mimic Boy. Eré ṣubú bẹ́ẹ̀ ni ò lè dìde. Àjànàkú ṣubú bẹ́ẹ̀ ni onírọ̀rọ̀ lọ́rùn ọjà rẹ̀ dáadáa. Ṣé bẹ́ẹ̀ ni bí ẹni èèyàn bí ènìyàn Loverboy yìí lọ láàrin àwọn àpò Smart yìí lọ láàrin àwọn àpò kò sẹ́ni tí ò ní kú ẹ mọ̀ pé ọlọ́gbọ́n ayé kan ò ta kókó omi ṣe tí a sọ ọmọràn kó mọ yéyẹ pọ̀ ilẹ̀ ọ̀dà lójú ayé ló bínú kan wọ́n dà kan sínú omi wọ́n bínú yọ wọ́n dayọ̀ ṣépè kò sẹ́ni tí ó ní kú nínú ayé yìí gbogbo wa la dágbádá kú gbogbo wa la dágbádá kú gbogbo wa la á kú lọ́jọ́ kan olówó á kú ọlọ́rọ̀ á kú ẹni tí olówó á kú aboyún inú á kú àṣẹ́bí àlọ́run bẹ́ẹ̀ ni kò ní sí kọ̀kọ̀ Olódùmarè ọba nìkan ni ó ní kú nínú ayé gbogbo wa tá a wà yìí Olódùmarè ò ní jẹ́ ká kú ní rèwerèwe sàmì àṣẹ ẹmú kó ojú òpó di àfẹ̀jìgbòjò lọ ẹnu sáńsọ̀fọ̀ kò sẹ́ni tí ó ní kú nínú ayé tá a wà iná dáadáa gbogbo wa la máa kú ẹ̀rí ilé ayé iná ẹ̀rí ilé ayé tá a wà iná dáadáa ẹni tí ń bá wá ṣe tí ń bá ní í jẹ tájọ wà lójúmọ́ kú lọ́jọ́ kan ọjọ́ kan ó kú láàrin wa ẹ mọ̀ pé ayé ló bínú ayé wọn payé o ayé ló bínú èèyàn wọn gbé èèyàn náà lọ babaláwo tí ẹ rí yẹn tó bá mọ ògùn tó mẹni bẹ́ẹ̀ ní dógùn nílé ayé á kú lọ́jọ́ kan jàre àlùfáà á lọ wòlíì á lọ kò sẹ́ni tí ó ní rọrùn lọ́jọ́ kan jàre gbogbo wa la máa kú òró àmọ́ pé Smart máa lọ láàrin àwa àmọ́mọ́ pé Loverboy máa lọ láàrin àwa àpò ikú dóró ikú síkà ó jẹ́ kó yé wa pé kò sẹ́ni tí kò lè mú lọ ikú ọ̀dẹ̀ dákúndábò fìyè dénú kọ́ dákúndábò fìyè dénú jẹ́ ń lo 200 nínú ayé mi kí n tó lọ àti gbogbo àwọn tí ń wò mí lọ́wọ́ ẹ mọ̀ pé ayé dákun má pa wá àti bẹ̀yìn lọ́wọ́ ọ̀kan dáadáa àṣebà káyé má pa wá o lágbà Olódùmarè ọba olóòótọ́ ọmọ skul àjọ jẹ́ àjọ ń lọ léèwé kan náà ni àjọ ń jẹ ń gbogbo ògbà àjọ ń mu gbà tẹ́kúdé ikú mú nìkan lọ. Ẹ̀ráyé lóde òhò ẹ̀ráyé bí ayé ṣe ń jẹ́ ṣáyé la máa sọ pé ṣèyí ni àbẹ́yàn tọjọ́tọjọ́ ayé o ayé má pa mí mọ́mọ́ jẹ́bi ọjà rẹ̀ ayé ò ní pẹ́ nìkan kan wa kò ní pẹ́ ni tí ń wò mí lọ́wọ́lọ́wọ́ lágbà Olódùmarè ọba àwọn sọ pàwọ̀ ọ̀bọ ṣe mọ́ o Loverboy ikú ló yọ sọnù láàrin wa àwọn sọ pàwọ̀ ṣe mọ́ ikú ló yọ sọnù láàrin wa A round of applause for Mimic Boy. Thank you so much. We really appreciate you. So the next group I have on my list is the Nine Group. The Nine Group. Good evening, everyone.
we are here to celebrate our brothers, and we know wherever they are doing good. By the special grace of God, you will never see such a thing again. In Jesus' name. So we have something to just, perform for you guys before we go. So there we go. Wọ́n pẹ́ wá pé lọ́wọ́ bọ́ ti lọ. A máa fún kú lọ́wọ́. Tó pẹ́ ayé ò láyé bọ̀ mí ò mọ̀. A máa fún kú lọ́wọ́. Soldiers, leaving me for the street to miss you. That don't give it now, don't take it. We miss you, but I know to leave it. If you any love, oh, they say it all the kawani show. If you say any love, oh, they say it all the kawani show.
the 9 groups. Thank you so much. We really appreciate you guys. The next person to call on my list is Oyindamola. Oyindamola. Good evening, everyone. My name is Oyindamola. I don't have much to say. I'm here to do a small presentation for Loverboy and Smart. Ikú dóró, ikú ṣèkà. Ikú dóró, ikú ṣèkà. Kòkòrò jágbádó bí tógbò. Ikú tó yáwó jágbádùn rẹ̀ wá. Ọjọ́ lọ́jọ́ tí jígí wọ́n fọ́. Ọjọ́ lọ́jọ́ tí jígí wọ́n fọ́ gbogbo lẹ̀ ló ń dunnú pa wọn gbàlejò ẹni rẹ̀. Gbogbo ayé wá ń ké. Gbogbo ayé wá ń ké pé ó ṣàfẹ́rí ẹni rẹ̀ tó lọ. Bí ikú bá gbowó àbá fún lówó. Bàbá dẹ̀ra ò bá pàgbò fún. Ó lọ ní kọ̀ọ̀kan bí ẹni tú mi lọ́rùn wá gèrègbè. Ó ṣe bí ò lè dàbí o. Ó ṣe bí smart ò lè jọ smart o. Ó ṣe bí Loverboy ò lè jọ Loverboy o. Ó di gbére o. Bẹ́ẹ̀ bá dọ̀rọ̀ ẹ̀ṣọ́ rúre. Bẹ́ẹ̀ bá dọ̀rọ̀ ẹ̀ṣọ́ rúre o. Aiwo, owo, okukpi. Aiwo, owo firi, okukpi. Aiwo, owo firi, okukpi. Aiwo, owo firi, okukpi. What? What? Smart. What? Score 1, score 2, score 3, score 1. I said you, bro. I kí everybody. Ẹkún ojoojúmọ́. Ẹkún ara fẹ́ra kú. Ẹkún ẹni ire tó lọ. Ẹ má rò bóyá Loverboy kú o. Àbí smart. Ẹ má rò bóyá kú. Smart lójú kò lẹ́sẹ̀ yín bẹ̀. No. Ẹni tó bá ti kú òkè ọ̀tí èèyàn ẹ jókòó. Ẹsẹ̀ yín ló wà. Ẹ lè rí wà láyé. Then ẹni tó kú yẹn ṣìkejì kí ló gbẹ. Loverboy. Thank you. Saheed Balogun. Òun ní lẹ́nu. Ẹni tó bá ti kú òkè ọ̀tí èèyàn. Òkú ọ̀run òkè ọ̀tí. Yà inú àwọn fíìmù tá a máa ń wò ní Martin Hot òkú òkè ọ̀tí ní real life. Ẹ ṣeun gbogbo wa ẹni tó ń gbìyànjú láti sọ fún yín ni pé ẹ lè rí àwa táwa lè rí torí pé kí ni ojú inú báyìí òun lè jò ń lò ojú táwa ń lò yàtọ̀ sí ìtẹ̀yìn gbé sí agbárí torí dé yìí kọ́ á sọ̀rọ̀. ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí a fẹ́ ṣe ẹ bá gbọ́ wáò kì í ṣe sàyẹn ní ọlọ́pàá o. Ẹ kó wọn kó lórí tẹ̀sí. Wọ́n lé bàbá ẹ̀ kó stage olóògbé kó àfin olóògbé ọ̀gbẹ́ni mo lè fíńgà ẹ̀ kì í ṣe máa fíńgà ojú ẹ̀. ẹ bá fẹ́ gbọ́ báyìí àwọn wàá sọ̀rọ̀ torí a gbọ́dọ̀ yọ sẹ́ Loverboy àti smart. kó nínú ìléwé tá a bá yọ àkúfà ni o. Ikú ìbá gbowó àbá fún lówó, ikú ìbá àbàgbà àbá ara gbogbo. Nítorí ìtàlí, ayé ẹ̀rọ aláàbò. Ayé àṣeyí. Ayé àṣeyí. Bá ti kú, bá ṣe kádùn rẹ̀ sí ojúmọ́, ẹ pa mí. Ìwọ ni púpọ̀ wèrè. Olórí burúkú gbogbo, ẹ máa bẹ́ tò lọ. I want to say thank you. Kálá àwọn eléyìí gan-an.
Thank you for being here. As a matter of fact, your máa tọ̀nà tó tẹ̀lé. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, àdúgbò ilé ìmọ̀lára. Thank you. Guys, in addition to what my guys is lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rẹ́ mi Smart made them so rest in peace. Pípé òun ò tiẹ̀ kú àkọ́run. Please, where is Titi here, abeg? Titi, ẹjọ́ Titi dà. Please come out. Please. Guys, I'm glad to inform you pé Titi tẹ́ ń wò yìí pé ó lóyún fún Smart. What? What is good? Kí ló good? Ikọ̀ wọn ló good. I'm back. Happy for what? I'm back to you, Titi. Sọ fún mi pé nǹkan tó sọ irọ́ ni. Sọ fún mi pé ó pa ọmọ ẹni, can't you talk? Ó ti fi tí ẹ gbọ́ ni, ó ti fi tí ẹ gbọ́. Oh, really? I thought as much. That was the reason why you cried out the other time, right? Titi, you are a devil! Take it now! Take it easy now! She asked me to play hard! You asked me to play hard! You are a devil! Ọmọ yẹn ò dẹ̀ ní bí. God, thank you, God. I made it. Oh God, thank you. Finally. Guy, you don't set. Really? I swear. Yeah, tell me what he said. Trust me. What God cannot do does not exist. That one sure now. You did on point, but I never understand you, shall. Your guy will be counting millions soon. Waiting for me. No, we say you don't drink what you supposed not drink, sha. They play my fans. Oh yeah, allow me to hear you. Okay. The point is, TikTok has finally verified my page. Very what? I just say. I'm happy for you, Dad. Happy for you, Ajay. No easy. Since these days. What's it calling me now? Go finally answer my prayer. What's it calling me now? Ale, come go celebrate time for me, Joe. Celebrate. They don't pay me. I say they verify me. But you don't become celebrity now. I got to make more content to make money now. You say the thing just easy like that. I shall do your neck. If you know that one, do. So I do it together. Kile wan to látàárọ̀ tẹ́ èyí tó tó báyìí. We're almost done. Sorry for keeping you guys waiting. Leave story, madam. What is this you want to discuss with us? Take it easy on her, please. It is not something serious, but I know you girls can help me out. Okay. What is it? We are here for you. Here for whom? I beg, no use me gun body. It's about my mom's accommodation. I received a call. She needs to make payment so she can secure the place. So because you want to beg for money now, we should stop the serious conversation we are having. Sorry, I don't mean to bother you guys. Can you just please go straight to the point? The house rent is turning to embarrassment already, so the reason I came to meet you girls is just for you to lend me money. It's okay. How much are we talking about? Per month is 3,000. Okay. And for a year is 36k. Poverty na bastard. Child! So na 36k you won't borrow from the three of us. And I am very sure that 36k can't solve your problem this moment.
Stop going about begging for money. Wise up, my dear, and stop being a lazy student. Look here, you can't be proud of yourself if your friends settles your mom's bills on your behalf. That should be on you. That's your priority. Which kind of level be this one? I know they like all this thing. Okay, girls. We be family. We know family now. I don't understand. I beg. It's okay, girls. Okay? It's okay. Oyin, it's okay. Ibo, Oka. Bẹ̀lẹ̀. Ṣé àtàjọ ni? Sórí ìjàpá ló bí ìrere. Ìrere ló bí yẹn níbo. Ìkan tó tún wá jẹ́ láìpẹ́ ni pé o ní table manner. O jẹun bí ọmọ ológo. Bling bling. O bling bling. Bling bling. O bling bling. Àwọn Yorùbá burú o. Wọ́n ní orun nígbà tọwọ́ ọmọdé, orun nígbà tọwọ́ àgbàlagbà. Ọ̀blẹ́m baby. Ọ̀blẹ́m baby. Gbogbo ọyàn lórí burúkú tó pọ́n lẹ́jọ́ náà ni. Kó ló ẹ fi ọwọ́ ọ̀tún fà jáde láti bí kí n gbé sẹ́nu bá kí n mú bó. Ọmú ìyàdó àjọ mu ni. Ibi tẹ́sí mọ̀ pé lórí burúkú ni blame. Ẹni tó yẹ kó fi lẹ́nu abọ́ òbòrè tún mú dání. Wọ́n wá sínú tọ̀ọ̀kù. Bẹ́ẹ̀ni obìnrin bá ṣe rí bẹ́ẹ̀ ni kí ni abẹ́rẹ́ ó ṣe rí. Abẹ́rẹ́ ni ló wú gọ́gọ́ yìí. Èmi náà ni bọ̀ wò. Ọlọ́run ni tún bẹ́ẹ̀ ṣe ìní gbé ọgbà bí torí tí n bá gbé ọgbà bí àwọn yóò mọ̀ bá rí wẹ̀ ní gbé ọgbà ẹ̀yìn wọlé ni tí wọ́n á lè dọ́mọ̀ ìgbé báyìí ìdẹ̀sẹ̀ wúlọ́ mi ìbàrẹ̀ tí àwọn báńsà tí ó bá ń gbé wọ́n ń gbé nǹkan mi darí ọmọ kankan wèrè tó ń han lèlé àti lórí búlò òlómi la àwọn dáhùn lórí bí tó máa wọlé mọ́tò lọ́wọ́ yá. ẹni gbókun àparò ó gba àpọ̀n ó gba abẹ́ òrè tó fi ṣàkọ́kọ́ iléèwé abẹ́rẹ́ gbóná níbi pé àwọn òyòdì rẹ̀ gbà ẹ̀rọ tó sọ́dẹ̀ sí. Kò gbẹ̀kọ́ ló gbélé ta kọ́ta.